أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته Ramadan Kareem, Ramadan Mubarak. Before ká tó lè gba àwẹ̀, àwọn nǹkan márùn-ún tá gbọ́dọ̀ ní ká tó lè gba àwẹ̀. Number 1, à ń láti ṣe kíni o, à ń láti jẹ́ believers, à ń láti jó nígbàgbọ́, à ń láti jẹ́ mùsùlùmí. À ń láti jẹ́ mùsùlùmí. Number 1 nìyẹn. Number 2, à ń láti jẹ́ mukallaf. À ń láti jẹ́ ẹni tó yẹ pé ó ti bàlágà, ó ti lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀. Láti age of 15, ó ti lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀. Tó bá ti rí pé ó ti bẹ̀rẹ̀, ó ti ń lálàá, òun rátọ̀ lójú ara ẹ̀. Èyí tó jóbìnrin, ó ti ń rí pé òun dédé rí ẹ̀jẹ̀ lára, ó ti ń ṣe period, ó ti bàlágà, ó ti lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀. Àmẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa gbọ́ nínú full fídíò wa lórí YouTube, lórí Global Dahiratu Dhikrlahi Islamic Organization. So number 2, òun ni mukallaf. Kéèyàn ti lẹ́tọ̀ọ́ sáwẹ̀, èèyàn ti bàlágà láti age of 15. Number 3, èèyàn gbọ́dọ̀ jẹ́ mukim. Mukim ni pé kó jẹ́ ẹni tó wà ibi tó bá wà, ó jẹ́ ìlú ẹ̀ kò jẹ́ ìlú ẹ̀, tó ṣáà travel, tó ń gbé ń bẹ̀, ó lẹ́tọ̀ọ́ sí àwẹ̀. That's mukim. Ó sí lórí ìrìn àjò. Ẹ ti ọ̀rọ̀ sáà ẹ̀rí páyà yẹn sọ fún pé faman kana minkum muridan aw ala safar, ó gbọ́dọ̀ sí lórí ìrìn àjò. Àìdá ìlú ẹ̀ ló wà ní, àìdá kìí ṣe ìlú ẹ̀ ni, tó ṣáà travel, tó ń gbé bì kan, ó lẹ́tọ̀ọ́ sáwẹ̀. That's mukim. Ẹlẹ́kẹrin òun náà ni pé kí ni kò jẹ́ qadir, kò ní ability, kò ní agbára láti lè gba àwẹ̀ náà, tí ò kí ń ṣaláìsàn, tó sick, so òun lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀, tó ní agbára láti gba àwẹ̀. Ẹlẹ́karùn òun náà ni kí ni o, alihulum minal mawaniya. Òun náà ni pé ká gbé example yẹn látara àwọn obìnrin, bóyá obìnrin tó ń menstruate, tó ń rí nǹkan oṣù ẹ̀ lọ́wọ́, kò lẹ́tọ̀ọ́ sáwẹ̀. Àbí obìnrin tó ẹ̀ṣẹ̀ bímọ, tẹ́jẹ̀ ọmọ ṣe ń ṣe lára ẹ̀, kò lẹ́tọ̀ọ́ sáwẹ̀. Àwọn nǹkan márààrún yìí ló gbọ́dọ̀ ní síwájú kó tó gba àwẹ̀. Fún gbogbo àwọn tá a fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ aláìní nínú àwẹ̀ Ramadan ní àti ní anytime, account number ní fáwọn aláìní 0123214254. Account number fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà wa gbà. Tá bá ní any inquiry àbẹ́ ní ìbéèrè, ẹ pè wá sórí àbíkẹ́ WhatsApp wá sórí +27612956389. Àdè máa mú àwọn clip yẹn wá díẹ̀díẹ̀, nǹkan tó bá àwẹ̀ jẹ́, àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní, a máa ṣàlàyé fún wa díẹ̀díẹ̀. Massalamu wa ilal liqa'i.